àsìkò náà ẹgbẹgbẹ̀rún ènìyàn péjọ sọ́dọ̀ Jésù débi pé wọ́n tẹsẹ̀ ra wọn mọ́lẹ̀. Jésù kọ́kọ́ sọ fọ́mọ ìrẹ̀ wọn pé ẹ ṣọ́ra yín fún ìwúkàrà yìí yóò jẹ́ ìwà àgàbàgebè àwọn Farisí. Nítorí pé gbogbo ohun yóò pamọ́ lè má hàn síta, gbogbo ohun yóò jí wọn àṣírí lè má di mímọ̀. Nítorí náà gbogbo ohun yẹ ẹ bá gbé ní òkùnkùn sọ lè má hàn síta ó sàn gangan. Gbogbo ohun yẹ ẹ bá sì kẹ́tí sọ iná ìkọ̀kọ̀ lé làmọ́ kéde rẹ̀ ìta gbangba. Jésù sì sọ pé ẹ̀yin ọ̀rẹ́ mi dáadáa, ẹ má tsojo fún àwọn èèyàn lè pààrọ̀ àmọ́ ẹ wọn nágbára ọ lè tẹ̀jú ẹ̀rìn lọ. Kí ẹ mú ni ọ yẹ kí ó tsojo fún? Màá sọ fún yín, ẹ tsojo fún ni òjì péré ẹ̀yin kú ọtọ́ nágbára ọ lè jù yín sọ̀rùn àpáàdì. Mo fún dá yín ojú òun lẹ gbọ́dọ̀ tsojo fún. Ṣé àìta ẹyẹ kékeré márùn iye owó yẹn kò tó nǹkan lẹ? Ìyọ́ sì jẹ́ pé Ọlọ́run máa ń bójú tó kankan wọn pàápàá ju ẹ̀rìn lọ. Àti karùn eré yìí pé ẹ má tsojo nítorí pé ẹ ní ìju àwọn ẹyẹ kékeré lọ. Mo fún dá yín ojú gbogbo àwọn èèyàn bá jẹ́wọ́ mi iwájú àwọn ènìyàn, ọmọ ènìyàn káyà jẹ́wọ́ tiwọn náà iwájú àwọn áńgẹ́lì Ọlọ́run. Àmọ́ ènìyàn bá kọ̀ mí iwájú àwọn ènìyàn, ọmọ ènìyàn káyà kọ̀ òun náà iwájú àwọn áńgẹ́lì Ọlọ́run. Ló bá jẹ́ pé olùkọ́ bá sọ̀rọ̀ ìdá sára fọ́mọ ènìyàn àdáríjì, àmọ́ ló bá sọ̀rọ̀ òdì sára fẹ́mi mímọ́ kò sí ìdáríjì fún. Ló bá jẹ́ pé wọ́n bá mú yín lọ ibi àwọn ojúgbé ń péjọpọ̀ gbàdúrà àbí iwájú àwọn adarí àti àwọn aláṣẹ, ẹ má ṣe ní ẹ̀pẹ́ lè ṣe sí àti lè fún gbàrà yín sílẹ̀ àbí òun yẹ máa sọ. Nítorí pé ẹ̀mí mímọ́ kọ́ ìhun yẹ gbẹ́dọ̀ sọ ojú ẹsẹ̀.